ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ̀yin kan ẹ̀ ń tẹ ojú mi mọ́lẹ̀ o ẹ̀ ń rí mi fín o honestly ẹ̀ ń rí mi fín ẹ̀ ń tọ́jú mi mọ́lẹ̀ ẹ̀yin bóyá kí n lè sọ pé ẹ̀ ń fi egbò ṣe gbòólì ẹ̀ fi ń dóúnjẹ kọjá torí pé ẹ rí mi bẹ́ẹ̀ nítorí pé mo máa wá sórí platform máa wá rẹ́rìn máa wá bóyín kò tí ẹ ní regard fún ẹ̀ ń tẹ ojú mi mọ́lẹ̀ o ẹ̀ ń tẹ ojú mi mọ́lẹ̀ mi ìdẹ̀ nífẹ̀ẹ́ ká máa gbéra wa ṣépè gidi èpè burúkú láti inú èpè ẹ̀ ń rí mi fí gan o ẹ̀ ń rí mi fí gidi gan tí ò bá jẹ́ pé bíyà ẹ̀ ń rí mi fín tí ò bá jẹ́ wípé ẹ sọ mí di igbá àkólẹ̀ ẹ̀ ń fi mí wọ́lẹ̀ tí ò bá jẹ́ wípé ẹ fi pé bíyà torí pé ti ẹ̀ náà ní ẹ̀ ní regard fún mi rárá tẹ bá ní regard fún mi tẹ dẹ̀ appreciate nǹkan tí mò ń ṣe lórí ìkànnì yìí tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé kò sẹ́ni tó lè mọ ọ̀nà ju amúniwá lọ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé ẹni tó bá máa ṣe nǹkan ó láti live by example ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ń sẹ́ǹdì àwọn okó tí ò gbádùn sí mi ẹ̀ ní máa sẹ́ǹdì ẹ̀ gbogbo àwọn okó tẹ́ ń sẹ́ǹdì sí mi àwọn okó yẹn ò gbádùn báwo lẹ ṣe ń sẹ́ǹdì okó tó gbé irun sábẹ́ sí mi ẹ̀ ń sẹ́ǹdì okó tí ò yó tó tínrín bí okó pẹ́ńsù sí mi ẹ sẹ́ndì àwọn okó tí ò ju àwọn okó ìka mi lọ́wọ́ níbo lẹ fi àwọn okó tó ní kìmí tó sanra tí ó ní adé lórí tádé ìtẹ́rẹ̀ rẹ níbo lẹ fi sí tá ń lo okó wèrè okó sọnù tẹ́ ń sẹ́ndì ṣé ẹ rò pé bẹ́ẹ̀ mi ṣe rí okó yẹn èmi á wá introduce irú àwọn okó yẹn sóbìnrin ọlọ́ọ̀ má jẹ́ àwọn okó tí ò beautiful àwọn okó tí ò handsome àwọn okó tí ò ṣe rí àwọn okó tó ń síntọ́ àwọn okó tó ń rìyàn láyà tẹ́ ń sẹ́ndì àwọn okó tí ò gbé adé orí tó gidi hánu ẹ ń rí mi fín o èmi odidi ìyá okó àwọn okó rìndìnrìndì àwọn okó rìndọ̀rìndọ̀ àwọn okó tó rìnyàn láyà ten cent okó mi báyìí kókó ti ba orí ẹ̀ jẹ́ àwọn okó papilloma 10 cent sí mi abẹ́ mi báyìí gbogbo irun abẹ́ ẹ̀yìn gan ti ń funfun ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin 10 cent okó sí mi irun abẹ́ ẹ̀yìn ó ti ń funfun ẹ lè gẹrun ẹpọn ẹlòmíì kò sí testosterone lára ẹlòmíì mọ́ ẹpọn ẹlòmíì ti fún pọ̀ báyìí ẹ wá ń sẹ́ẹ̀dì irú okó yẹn sí èmi godmother yẹ okó àwọn okó tí ẹpọ̀n ẹ ti sún pọ̀ àwọn okó tí ẹpọ̀n ò yó mọ́ wá tí ẹ̀rọ kò mí ẹpọ̀n yẹn á máa dán sánsan wá rí pé àwọn kóró ẹpọ̀n yẹn sì dúró re àwọn okó tẹ̀ ń sẹ́ẹ̀dì sí mi ẹpọ̀n yẹn ò dúró re mọ́ kóró ẹpọ̀n yẹn ti shrink tẹ́ bá máa sẹ́ẹ̀dì okó tí ẹpọ̀n ẹ sì dúró re ni okó mi níbi tí okó tẹ̀ ń sẹ́ẹ̀dì sí mi ti wà dehydrated ìmí ti ní dehydration àwọn okó tí ò lómi lára tó jẹ́ pé kò ara ẹ̀ ò dán sánsan àwọn okó tó ti dry ẹ ti mọ̀ pé àwọn tó gbé okó yẹn sábẹ́ gan ètè wọn máa dry á máa bẹ́ ni gbogbo abẹ́ ẹsẹ̀ wọn gan á ti bẹ́ irú àwọn okó yẹn lẹ̀ ń sẹ́ndì sí mi godmother ẹ rí mi fín gan o àwọn okó tó dry àwọn okó tó yẹ pé ẹ ti mọ̀ pé àwọn eléyìí wọ́n nídìí omi kẹ́ ẹ mú omi dáadáa àwọn okó tó dá àwọn okó tó tínrín bíi pẹ́ńsù àwọn micro okó lẹ́ ń sẹ́ndì sí mi àwọn okó tí àwọn adé orí wọn ti gbàbọ̀dè okó tí adé orí ẹ̀ ti gbàbọ̀dè lẹ́ ń sẹ́ndì sí mi àwọn okó tó ń bínú tí Olódùmarè ń bínú sí àwọn okó tó jẹ́ pé tó bá wọnú ilé báyìí agbára ẹ̀mí mímọ́ inú ilé yẹn máa sá lọ ní irú àwọn okó tẹ̀ ń sẹ́ndì sí mi godmother nìyẹn ẹ má sẹ́ndì irú àwọn okó yẹn sí mi mọ́ tó o bá ti lè clean abẹ́ ẹ gbogbo àwọn irun funfun yẹn àwọn kókó tó ní ọyún nínú tó wà níbi abẹ́ ẹpọ̀n yín yẹn mi mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ kóbìnrin dò ẹ lọ fọ́ àwọn kókó yẹn kẹ́ lọ clean up ẹ lọ lo àwọn antifungi àwọn cream tó máa ń clean fungi ẹ lọ lò ó kẹ́ lọ clean up ẹ má ṣẹ́rù àwọn okó yẹn sí mi mọ́ àwọn okó tó ní pimples olóyún nínú àwọn okó tí abẹ́ ẹ̀yìn ti funfun àwọn okó tó gbé irun hánu àwọn ẹpọ̀n tó ti shrink àwọn ẹpọ̀n tí ò dán sánsan bí ẹmọ inú ńlá àwọn okó tó ní dehydration ẹ má send irú àwọn okó yẹn sí mi mọ́ àwọn okó tó tínrín tí ò jẹ àwọn okó tó yẹ pé máa ń ṣe òbò ni tẹ́ ẹ bá ti ní okó kúmbòkúmbò ẹ má send ẹ̀ sí mi mọ́ ẹ má rí mi fín ẹ má rí mi fín adé orí okó ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń sẹ́ndì ẹ̀ sí mi ti gbà bọ̀dẹ̀ ẹ má rí mi fín
ẹ rí mi fi gan o, ẹ fi mi wọlé o. Èmi lẹ send irú àwọn okó yẹn sí. Ọmọ tó jẹ́ bẹ̀rẹ̀ sí ní dóko lánàá gan. Ẹ gbọ́dọ̀ send irú àwọn okó yẹn sí ká tó wá pé okó tèmi ti fi bí ọkùnrin bóbìnrin. Ẹ wá ń send àwọn okó t'Ọlọ́run ti bínú sí, àwọn okó ràdàràdà, àwọn okó tí mú ní síntọ́. Àwọn okó tí mo fẹ́ máa rí àwọn okó tẹ́ pé wàá imagine pé tẹ́lẹ̀ bá wù ẹ́ lára báyìí. Ẹ̀mí mi máa bà lé ẹ wá ṣe gírí wá pariwo méje wá láti inú ọ̀run méje. Wọn kó jákujàku tẹ́ ń send. Ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra yín o. Ẹ jẹ́ ká jẹ́ yín tó síwí kó mọjú olówó ẹ̀ o. Tẹ́ bá ti ní okó tó da, okó tó yẹ pé téèyàn bá rí gbogbo ìṣòro ayé à lọ. Okó tó máa ń mú ni gbàgbé ìṣòro ayé. Okó tó máa ń mú ni rántí àlùjọ́nà. Àwọn okó tó máa ń mú ni dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa o ṣeun iṣẹ́ ọwọ́ rẹ rèé. Àwọn okó tó mú ni rántí ìjọ tó máa sun oorun ọjọ́ kẹyìn pé Ọlọ́run bí n bá tiẹ̀ kú sórí irú okó ìmọ̀mọ̀ pọ́run ni mò ń lọ. Kò ń ṣe àwọn okó tó máa rányàn lọ sínú ọ̀run àpáàdì. Àwọn okó pínkìnkín tí wàá dó tán tẹ́ pé tó bá dẹnu bodè báyìí èṣù tó máa pàdé ẹ lọ́nà irú ọ̀run àpáàdì ló ń sẹ́ǹdì ẹ lọ. Ẹ má sẹ́ǹdì irú àwọn okó yẹn sí mi mọ́. Ẹ ṣọ́ ara yín. Àwọn okó tó máa mú mi rántí àlùjọ́nà ní kẹ́ send. Àwọn okó tí mo mọ̀ pé téèyàn bá rí irú àwọn okó ìbò bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ ó ń lọ sọ́wọ́ ọ̀tún Olódùmarè ni. Kò ń ṣe àwọn okó tẹ́ pé tó bá ti rí tó bá ti kú báyìí èṣù ti dúró sẹ́nu ọ̀nà bodè dè ẹ́ kókò ọ̀ṣà ẹ lọ sínú náà ni. Mi fẹ́ràn àwọn okó bẹ́ẹ̀ yẹn. Irú àwọn okó bẹ́ẹ̀ yẹn làwọn okó títínrín. Àwọn okó tá dé orí wọn ti gbàbọ̀dè. Àwọn okó tó gbé irun sí abẹ́ irun funfun. Àwọn okó tó ní kókó ọlọ́yún. Irú àwọn okó bẹ́ẹ̀ yẹn nìyẹn. Àwọn okó tí àwọn ẹpọ̀n wọn ti shrink tí ò dán sọ̀ọ̀sán. Àwọn okó tó ti ní dehydration. Àwọn okó tó ti wà dehydrated. Àwọn okó yẹn mi ò fẹ́ràn àwọn okó bẹ́ẹ̀. Àwọn okó tó yó tó mómi tí ara wọn ń dán tẹ́ pé tẹ́ bá do gan béèyàn bá kú sórí ẹ̀ gan wọ́n máa ṣèyàn látẹnu ọ̀nà lọ sí ọ̀run rere paradise ni. Wọ́n á mọ̀ pé yes orókó gidi dó. Kò ń ṣe àwọn okó wọn máa tẹ máa dó tán máa wá tẹ́ pé ẹ bá lọ ṣe ẹ̀tẹ́ kú báyìí ẹnu ọ̀nà lẹ máa pàdé èṣù akọ̀fà yín lọ́wọ́ ni ọ̀run àpáàdì ni ló mú yín lọ. Èmi ò fẹ́ rú àwọn okó yẹn. Ẹ má rìn mi fín. Ẹ má rìn mi fín. Àrífín yẹn ti pọ̀ jù. Oníkálukú ṣọ́ra ẹ̀. Ire o. Ó dàbọ̀. shabarikolo.com. Ire o. Ó dàbọ̀.